Ẹ kú ojúmọ́, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ní gbèrí òkun. Mo sì kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ní gbèrí ọ̀sà. Orúkọ mi ni Lúkúmọ̀nù ọmọ Àyándáré bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Tàbá rẹ́nìkan tó ní ọmọ ọ̀dọ̀ àgbà lòun tẹ́ ẹ bá ti gbọ́ Lúkúmọ̀nù ọmọ Àyándáré kì í ṣèmi. Ó yẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Ẹ jẹ́ a jọ jàǹfààní látara dúkìá Ọlọ́run yìí. Kó jẹ́ ìwúlò fún tẹrútọmọ. Ó yẹ ẹ jẹ́ afẹnumẹ́nu, ẹ jẹ́ afètèmétè ká sẹnu wa kẹ́mú. Àní gbára wa lásìkò. A sọ̀rọ̀ lórí nǹkan 3 sí 5 ní ẹ̀kọ́ kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó jẹ́ bí ọ̀nà 5. Mo fẹ́ kẹ́ máa bá mi ká lọ. Ẹ jọ̀ọ́ ẹ má pariwo mọ́ o. Mo fẹ́ sọ̀rọ̀ lórí ìsọ̀yè. Àwọn onígẹ̀ẹ́sì a máa pè ní brain boost. Ìsọ̀yè jẹ́ okùnfà ìrànlọ́wọ́ fún làákàyè tí làákàyè bá fẹ́ dọ̀lẹ. Kò sẹ́ni tí kì í lo ìsọ̀yè. Ọmọ tó ti gbọ́n, tó ti mọ̀rọ̀ sọ, tó ti jáfáfá tá àti ránṣẹ́, ó ti tó lo ìsọ̀yè. Olùkọ́ ni, akẹ́kọ̀ọ́ ni, ọ̀gá ibi iṣẹ́ ni. Kò sẹ́ni tí ò lè lo ìsọ̀yè. Ìsọ̀yè dáa púpọ̀. Ó yẹ mú sọ̀yè yẹ mọ́ ọ́dọ̀. Eléyìí jẹ́ part 4 ní ọ̀nà tá a gbà lo ẹja òjìjí. Àpò mo ti ṣàlàyé ìwúlò ẹja òjìjí fún wa lóríṣiríṣi. Mo sì jẹ́ kó yé wa pé ọ̀nà tá a gbà lo ẹja òjìjí tọ́lọ́run fi yé wa ọ̀pọ̀ díẹ̀. A máa mú fún wa ní kọ̀ọ̀kan. Ṣé mọ igi kan bẹ wọ́n ń pè ní igi ìyeyè. Èso igi ìyeyè yìí ẹwà ayọ̀ pọ̀. Ẹ má wá èyí tó ti rẹ̀ dà sílẹ̀ o, torí igi yẹn gangan tó ti pọ́n, tó ti gbó, iyekíye ẹwà ìjọ pọ̀. Ẹ wá tọ́jú ẹja òjìjí àyè. Ẹja òjìjí àyè yìí yóò wà nílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan. Ewé igi ìyeyè. Bí tẹ́ ẹ ti já èso ìyeyè yìí, ewé rẹ̀ ẹ tún já òun náà yọ pọ̀. Ewé oníyèsíyè, àwọn ẹlòmíràn máa pè ní oníyèmíyè. Wọ́n ní ojú 16 lóníyèsíyè ní, gbogbo ara kìkì ọ̀rọ̀. Tẹ́ bá ṣẹ́ igi oníyèsíyè sí méjì báyìí, tẹ́ bá ka ojú rẹ̀ 16 lẹ́ẹ̀bà pẹ̀lú odidi atare kan. Ṣẹ́rí tẹ́ bá ti ń jó lọ títí wọ bí 20 ìṣẹ́jú, ẹgbẹ̀jú ẹ fi kíní kan sí ohun tẹ́ fi bo apẹ̀tẹ́ fi ń jó. Ẹja òjìjí àyè yìí ẹ rọra yọ omi. Ṣé mọ̀ pé inú omi ni ó wà? Ẹ rọra yọ omi kúrò lórí ẹ̀. Kẹ́ wá jù sí, ẹ lè fọ́ mú o, yóò sọ kì í bí ìgbà náà bá gbé èèyàn ni o. Ẹ jù sínú ògùn yìí kó jó pọ̀. Ẹ wá bò. Tó bá ti jó búrúbúrú tán, ògùn dé. Ń kọ́ wa ní ìsọ̀yè ọlọ́sẹ̀ rẹ̀ náà, ṣùgbọ́n lónìí kan. Ẹ máa dà á sínú oyin. Ẹ sì jẹ́ wọ́n máa fi lo ẹ̀kọ gbígbóná. Ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe dà á sóyin yẹn, wọ́n máa bù sógì gbígbóná. Ẹ lè bù síbí 3 sínú ògì. Tó bá jẹ́ pé ìdílé ló fẹ́ lò, ẹ lè bù síbí 8, síbí 7 kẹ́ bù sínú kọ́ọ̀pù kan. Kẹ́ wá bù ògì tó gbóná sí. Ìbá jẹ́ ògì bàbà, ìbá jẹ́ ògì kọ́sà ti mix mọ́ ògì. Ẹ wá mú dáadáa. Ẹ lè mú láàárọ̀,
ẹ lè mú lálẹ́ sùn, ṣùgbọ́n àsìkò tó dáa jù tí ẹ bá lò ní alẹ́ sùn àbí èèyàn bá mú kí òun tó lọ bí oko ìwájẹ rẹ̀ làákàyè náà yóò máa jí, gbogbo orí tó bá lò yóò jẹ fún yín o, wọn kà á tó pé o. Ewé ìyeyè, èso ìyeyè, odidi atare, ewé oníyèsíyè, ẹja ògìjí, ẹ̀ẹ́jò pọ̀ tí bá ń jó lọ tó tó bí 20 ìṣẹ́jú. Ṣé mọ̀ pé ẹja ò lè wà nílẹ̀ lásán, inú omi ni ó wà. Ẹ bá ti yọ omi kúrò lórí ẹja ògìjí, ẹ gbé jù sínú, ẹ rọra lọ́gbọ́n tì sínú inú ike ni ó wà o, torí kó má bàa gbé yín o, bí iná ìjọba ṣe rí lórí o. Ẹ gbé jù sínú agbada tẹ́ ẹ fi ń jó iṣẹ́ yìí lọ, ẹ wá bò, tó bá ti jó dáadáa ẹ lọ̀, ẹ dà á sóyin. Ẹni tí ó bá láìkì oyin, bó wù ó lè máa la, kó máa fomi gbígbóná lò, iṣẹ́ ìdá. À lò ní alẹ́ sùn, à sì lò ní ìdájí kùtùkùtù tí a bá ń lọ oko ìwájẹ ni, yóò bára mu o. Orúkọ mi lẹ́ẹ̀kan sí Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ fẹ́ kàn sí wa ní ìtọ́jú ara lánàá ewé àtegbò, ẹ pe nọ́mbà mi +234 80 32 98 32 98 +234 80 32 98 32 98. Ẹ gbà kan sí +081 33 155 111. Ẹ jẹ́ n fi kóòdù sí +234 81 33 155 111. Tẹ́ bá ti pe nọ́mbà méjèèjì tí ó bá ti lọ, mi ò sí ní Nàìjíríà ni. Lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, mi ò sí ní Nàìjíríà, mo wà lórílẹ̀‐èdè Benin, mo ń gbàbẹ̀ lọ sí Côte d'Ivoire. Ẹ̀yin èèyàn mi ní Côte d'Ivoire, ẹ kú ojú lọ́nà, ní Sodèsì Makassi Àbòbò, ibẹ̀ ni a ti pàdé. Gbogbo ohun tẹ́ ń fẹ́ lóríṣiríṣi ẹ bá pàdé lọ́dọ̀ mi, ní nǹkan tó sara lóore ẹ bá pàdé, bí yẹn ṣe lọ́nu. Ẹ jẹ́ n fún yín ní nọ́mbà orílẹ̀‐èdè Benin, ẹ jẹ́ n yọ̀ǹda méjì fún yín, +229 54 65 1928 +229 54 65 1928. Ẹ gbà kan sí +229 54 65 1929 +229 54 65 1929. Tó yẹ yẹ wá, kò ní yẹ ẹ lẹ́. Béèrè nípa ìrìn àjò iṣẹ́ ẹni àbí nípa ìrìn àjò ayé ẹni, Ọlọ́run lọ́ba alámọ̀tán, ẹ kàn sí wa, owó lẹ́ san o. Ẹni ká bá yín ṣiṣẹ́ yín, ká bá yín fi DHL gbé, ẹ̀yin lẹ́ san owó ẹ̀. Tó ẹ fẹ́ fi mọ́tò gbé ni, ẹ̀yin lẹ́ san owó ẹ̀. Ẹ dákun tẹ́ ẹ bá wá bẹ̀ wá níṣẹ́, ẹ ṣe sùúrù fún wa o. Iṣẹ́ máa ń pọ̀, àlejò a sì máa pọ̀, yóò yẹ wá o. Àìṣẹ́ ni tí jàǹbá àdéhùn, ṣùgbọ́n nígbà míì ńkọ́ tí iṣẹ́ bá kọlura wọn tàbí tá a tètè rí nǹkan rẹ̀, a máa fàdúró díẹ̀ ráńpẹ́. Tó Ọlọ́run ò ní dá wa dúró fún ìyà jẹ o, agbára Èdùmàrè. Ẹ̀yin tẹ́ ẹ máa béèrè pé iṣẹ́ báyìí tẹ́ fún wa, ẹ báwo láti ṣe, ìwọ tó bá fẹ́ máa béèrè nípa bóyá ewé kan tá a ti fi lẹ̀ tipẹ́, àbọ̀ fẹ́ béèrè nípa àjò kan tí ò yé ọ, ẹ lọ join private group. Private group tẹ́lẹ̀ 5,000 ni, ṣùgbọ́n lọ́wọ́ yìí ó ti di 10,000. Àférò púpọ̀, wọn bẹ̀rù díẹ̀ ni, àwọn èèyàn gidi wọ́n sì wà ńbẹ̀. Ẹni tó wà láti orílẹ̀‐èdè Benin lọ tíìmì ni, ẹni tó wà ní Nàìjíríà 10,000 ni, ó sì jẹ́nu. Á dára fún wa o, á yẹ wá o, kò ní yẹ ẹ lẹ́. Ohun tá a fẹ́ lọ́lọ́run ó ṣe, èyí tá a fẹ́ Ọlọ́run ò ní ṣe fún wa. Ẹ fi 10,000 wọlé, tóṣù bá ti ń parí ẹ sì máa ṣe 10,000. Ẹ máa béèrè irú àṣírí àjò tẹ́ bá fẹ́, má béèrè oògùn owó o, má béèrè àfọ̀ṣẹ o, má béèrè oògùn bọ́n o, gbogbo àwọn nǹkan wọ̀nyẹn má béèrè. Ṣùgbọ́n nǹkan arẹmọ táyé ẹni fi ṣe ní gbẹdẹmukẹ́, tó àwa náà kọ́, Ọlọ́run ni, yóò yẹ wá, kò ní yẹ ẹ lẹ́. Wọ́n wà lórílẹ̀‐èdè Benin báyìí ní Dégà kan, bí ẹ̀yin ọjà Dégà kan, ọba ti débẹ̀ paago ọwọ́ kan wọ́n mọ̀ ọ́ wọlé, á yẹ wá o, kò ní yẹ ẹ lẹ́ o, ire o, èrè kàbí.